mú àjílè bára àyà ayébúsárì. A máa wọ sàkísàkí ara ẹni tó bá ta ọkà náà sí ẹ̀jẹ̀ ara rẹ̀. Sheikh Abdulbaki nípa tó jẹ mọ́ ìtọ́jú ọmọ wọ́n jìnnà bẹ́ẹ̀ pọ̀. Ọlọ́run ní kí wọ́n gba wájú láàyè àlùbáríkà yìí. Torí tí a bá wò ẹ̀kọ́ tí Ọlọ́run bá wọ́n kọ́ wọn, Ọlọ́run ní kí wọ́n ó lò lórí ìtọ́jú ọmọ. A mọ̀ pé olùkọ́ àgbà ni Ọlọ́run bá sọ wọ́n. Ìbá sì ní kábẹ̀rẹ̀ bóun ni ẹ ti jẹ́ olùkọ́ àgbà. Àgá máa sọ pé Ọlọ́run lọ́kàn sọ àwọn bẹ́ẹ̀ pé n tí ò yé àwọn náà ni. Bí ó sì pé Ọlọ́run ló sáfi sẹ́nu gbogbo aráyé. Ẹ̀pẹ́ tá a sì pẹ̀lú olùkọ́ àgbà, ó gbọ́dọ̀ ní màhárà, ó gbọ́dọ̀ ní tẹ́rìbíyà tó ga nípa ọ̀nà wo la lè gbà tọ́jú ọmọ àtàwọn jàwá níbùmíì náà. Ṣùgbọ́n ìfẹ́ ní kí n sọ ń pa títọ́jú ọmọ, mo ní wọ́n ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run tó ní ká ṣe ìtọ́jú ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí bímọ ẹgbẹ́ wọn ò lákàkún ọmọ wọn. Sheikh Abdulbaki wọ́n ní àkàkún ọmọ púpọ̀. Bá tiẹ̀ wò lójú ọ̀nà tí ojú wọn kọ́kọ́ rí lójú ọ̀nà ọmọ bíbí. A gbọ́ nínú ìtàn yóò tiẹ̀ mélòó ọmọ ọjọ́ làwa lọ́dọ̀ wọn. A gbọ́ nínú ìtàn lọ́dọ̀ wọn pé Ọlọ́run ti fún wọn ní àwọn ọmọ kan síwájú pẹ̀lú ẹni tí Ọlọ́run bá lò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìyàwó àkọ́fẹ́ wọn gan tó sì bí àwọn ọmọ tó dàgbà. Mọ́ alhamdulillah gbogbo ọ̀rọ̀ mọ́mìnì ọpẹ́ ni ní ọba rí tí ó dùn máa ń lóyún ó dùpẹ́ ọba sì rí nǹkan tí ọkàn ẹ̀ tó kọ̀ wọn ni yóò tó dúpẹ́ fọlọ́run náà. A gbọ́ nínú ìtàn pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ni bàbá Sheikh Abdulbaki dẹ̀kú àwọn ọmọ yìí ṣe ojú wọn ẹ pé fúnra ara wọn ní ẹ̀sìn àwọn ọmọ yìí níbẹ̀rẹ̀ dáwà. Kódà a gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì gan máa sọ fún wa pé bóyá dáwà tó ń ṣe yìí ló le bóyá náà lọ́fà tí ń ṣẹlẹ̀ sí ẹni rárá tí à ń wí lógo Ọlọ́run á máa sọ títí tá a fi lọ bọ́ lọ́run. Nígbà yẹn kò dodo ọ̀rọ̀ Ọlọ́run gbogbo àmì wo tá a tiẹ̀ rí kárí lójú ọ̀nà dáwà dáadáa tá à ń ṣe yìí náà ni a máa ṣe lọ. Nǹkan ń bá lọ yìí náà ni a máa bá lọ. A ní yí padà a sì ní padà lórí dáadáa tá à ń wí. Tọ́jà ká mọ̀ pé ẹ wà náà àwọn minal mu'minina rijalun saddaqu ma ahadu Allaha alayhi minhum man qada nahba wa minhum man yantazir wa ma baddalu tabdila. Sheikh Abdulbaki tó wà náà tó yẹ pé àdéhùn tí ẹ bọ́ lọ́hùn sí wọn ò yí padà. Bí nǹkan náà ti le tó gbogbo wa náà la mọ̀ bí n tí ẹ pè ní ikú ọmọ ó ti lágbára tó. Ẹlòmíì gan yóò fẹ́ kakọyọ yóò fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ síbẹ̀ náà wọ̀ bọ́ lọ́wọ́ bá wọn dúró. Lẹ́yìn náà lọ́lọ́run á jogún àwọn ọmọ àlùbáríkà tó pọ̀ fún wọn tí à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn náà àjẹ́ kan nínú àwọn ọmọ tí Ọlọ́run tó jogún fún Sheikh Abdulbaki. Ẹ̀wọ̀n tójú ti rí níbẹ̀rẹ̀ pẹ̀lú bí ẹ ṣe sùúrù fọlọ́run Ọlọ́run padà ti jogún ọmọ tó pọ̀ tí èsè ẹyọkan tí èsè méjì ẹ bá kà lé ní èjì gan á lè lógún tọ́lọ́run fi ṣẹ̀bùn fún bàbá wa Sheikh Abdulbaki kọ́lọ́run sọ gbogbo àwọn ọmọ àti gbogbo ẹni tó bá ṣe ámínà fún wa náà ó sì bá ní lẹ́kọ̀ọ́kẹ́ tí wọn náà ní ààyè tí wọ́n wà. Wọ́n ní ìtọ́jú ọmọ púpọ̀ kí ẹ kàbí àdáálẹ̀ láì nítọ́jú. Ìtọ́ jẹ wọ́n lógún jù láti bàtà tí wà ní kékeré ńlọrọ̀ ẹ̀kọ́. Wọ́n á ka ẹ̀kọ́ ọmọ kún púpọ̀. Kódà wọ́n yìí fara mẹ́kọ́ ọmọ ọkà jókòó kọ́ máa pa àlọ́ kan lẹ́gbẹ̀ẹ́ wọn. Lẹ́yìn ọkàn máa sọ̀rọ̀ tí ò wúlò kan, yóò máa dá sọ̀rọ̀ tí ọkàn ládùúgbò, yóò máa dá sàábùrú bó ti gbajúmọ̀ ńgbà náà. Tí èèyàn bá wà lọ́dọ̀ wọn, wọ́n níwèé kan tí wọ́n máa ń pè ní istidkar. Istidkar ni wọ́n yọ àwọn ẹ̀kọ́ oníyebíye ẹ̀kọ́ oríṣiríṣi wọ́n yọ ọbẹ̀. Ó lè jẹ́ bẹ̀rẹ̀ aya al-Qur'an nìkan, ó lè jẹ́ bẹ̀rẹ̀ hadithi Ànábì wa Muhammad, ó lè jẹ́ bẹ̀rẹ̀ orin tó mọ́gbọ́n kan wá lédè Lárúbáwá tàbí èdè Yorùbá. Wọ́n ti yọ àwọn orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú tí a ti fi kọ́ wa tẹ́lẹ̀. Ẹnìkan wọ́n wà gbélé lọ́nà wa, ó lè jẹ́ ọmọdé ó lè jágbà pé ìwọ máa pe orí àwọn ẹ̀kọ́ yìí fún ọ. Tó ń tì bá ti fẹnu lé ẹyọ kan bẹ́ẹ̀ gbogbo wa náà gbé a máa wí nǹkan ló tẹ̀lé. Fọ́pọ̀jú ẹni ìṣẹ̀tọ́ bá ní bismillahir rahmanir rahim qul huwallahu ahad ẹnu orí ẹ̀wọ̀n yọ ọbẹ̀ àwọn aláàparí ayé àmúlẹ̀. Tó bá ní qala rasulullahi sallallahu alayhi wa sallam i'mal khayran tó ń bá ti wí lásán pé i'mal khayran wọn àbí sọ fún wa pé ẹ máa ṣe rere àwọn aláàbọ̀ pé i'mal khayran kulla yawmin àwọn aláàparí ẹ̀ láti kékeré láti máa wí bẹ́ẹ̀. Birrul walidayni
sálàfọ̀n àwọn aláṣàlẹ̀ parí ẹ̀ pé sálàfọ̀n pé ká máa ṣe dáadáa sóbì méjèèjì a máa fa àrùlé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè jẹ́ orin tó mẹ́kọ̀ọ́ lọ́wọ́ bí àwọn orin oríṣiríṣi tá a máa kọ ní àwọn wáàsì mọ̀ rántí díẹ̀díẹ̀ náà ti máa ṣe wáàsì ní ẹ̀sìn irú ẹ̀yìn tẹ̀m̀bé léégún ṣe eléégún ọ̀tá kò yé lọ́rùn yóò sọ wípé ẹ̀yin lẹ ò jẹ́ kóun ráyè tó bá nígbà tẹ́ ń ṣe ti yín ẹ ò róhùn níbẹ̀ akìlọ̀ lolùkọ́ òun kò lè mẹ́nìkan níjọ́ tí o bá dòkú tí wọ́n bá palẹ̀ ní pánsá ohun tó kù tí ò yọ mú ń kárò wá nàkírù ni ó láyò kò yẹ ọ mú ń kárò wá nàkírù ni ó láyò kò yẹ ọ. kékeré láti máa wo àwọn orin kékeré láti máa kọ kódà wọ́n tó ṣáwárà wa ọdún tí wọ́n lọ sí ayidu arba'in ní markas ní Agége tí bàbá Sheikh Adam ọlọ́mọdé fọ̀rún kẹwọn o kọba ní kẹwọ wọn lápapọ̀ tí ń ṣe ọdún ogójì ọdún tí wọ́n dá markas nílẹ̀ wọ́n ṣe ní gateway hotel lọ́dún gbogbo àwọn mọ̀gbọ́fò sifaratul harb ní ẹgbẹ́ ibẹ̀ ìjọ́nà láwọn embassy àwọn sufara àwọn ambassador tí wọ́n wà fún àwọn olè lọ́rọ́báwá kọ̀ọ̀kan ṣùgbọ́n bí mo ń lọ́mọ̀bẹ̀ ni pé àwọn àlejò wa ka àwọn nǹkan ogójì wọ́n ka nǹkan ogójì lọ́nà ogójì tí wọ́n fi ń ṣayẹyẹ ogójì ọdún tí bàbá Sheikh Adam ti dá markas sílẹ̀ wọ́n ka nǹkan wọ́n jù wọn lọ́rọ́báwá lójú pàápàá yàtọ̀ jẹ́ ambassador Misr inú rẹ̀ dùn ó dì mọ́ wọn inú bàbá Sheikh Adam náà ó dùn ọ̀pọ̀ pé Sheikh fáàbà kí nǹkan ogójì tó kà yìí ó dùn bá wa inú wọn dùn wọn bọra wọn lọ ẹgbẹ́ tó bá ní àkàálẹ̀ rẹ̀ yóò rí tí mo ń sọ bàtí ẹ wá ṣe tán ṣàfihàn wa ní mo fẹ́ kí wọ́n ṣèbẹ̀wò lọ́dọ̀ mo fẹ́ kí wọ́n ṣèbẹ̀wò wọ́n ní lóògùn ọlọ́run àwà ṣèbẹ̀wò wọ́n bá mú mọ́ndé àjọ lọ sí àbẹ̀wò náà ìgbà wa débẹ̀ ibi mo ń lọ bí àwọn olùkọ́ fẹ́ràn ẹ̀kọ́ dé mo fẹ́ ká mú ń bẹ̀ o ìgbà táwa débẹ̀ ó ní mo fún yín kẹ́ ẹ fún ọmọ yín kan kọ́ wa lọ sí Cairo mo fún ọ ní scholarship àwọn àlejò bá fún ọmọ àwọn bàbá Khalifa àjọlọ náà wọ́n ní ká ẹ wònú àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá lọ bàbá Khalifa bá pè gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọ náà wọ́n ní gbogbo àwọn olùkọ́ wa àgbà tí ẹ darí ìrìn àjò tí ẹ dé wọ́n fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ kan sílùú Cairo ta ní ọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé wọn ni Cairo kí a rò òdílé mi ọ̀lọ́ níbẹ̀ Cairo wọn lọ́gbẹ̀lẹ̀ ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ aráwọ̀ èèyàn ti ẹ wí bẹ́ẹ̀ ìjọ náà tí ní ìdá àkọ́kọ́ ní báyìí àyàn láwọn ọ̀lọ́ wọ́n bá fáwọn olùkọ́ lábọ̀ pé ààrẹ tó ní wọn lọ wọn kò sì yẹ ọ̀rẹ́ mi ambassador Misr tó fún mi èèpọn alẹ́ ni abọ́dọ̀ rẹ tí ó lọ ìwọ sówọ́ lọ onílògùn ọlọ́mọ àṣìlò wọ́n ní ọmọ rẹ mà ní òun ọlọ́ tó kódà nínú àwọn tí wọ́n jẹ́ brother fún mi àná ní kọ́mọ̀ lọ pé Cairo bá ti máa rí ẹ pé ti máa wádọ̀ wa kò tẹ́ alọ́run tó Cairo wá lóògùn ọlọ́run á sì mí ní àṣà òjìbò tí ó wọ́n ní tí ó mú àmì ní tí ẹ fún ayé ìfẹ́ ká fi ráre ọ̀nà tó gbà fún ayé ìfẹ́ kó lọ lọ́nà bẹ́ẹ̀ kó lọ rúbẹ̀ yẹn ló wù mí wọ́n ní àfáà rẹ̀ lọ bá àfáà rẹ̀ kó sọ̀lẹ̀ fún pé kó yí ọ lọ wọ́n ní àkọlé ya ọ̀rọ̀ ẹ̀kọ́ púpọ̀ kò sí nǹkan tí máa wù wọ́n lójú jù tí máa tẹ́ ẹ lọ́rùn jù ju kéèyàn máa wà ní dàgbàsókè lórí ẹ̀kọ́ ẹ̀wọ́dún tí ọlọ́run ní wọ́n gbà àwọn èèyàn wa náà ní Saudi Arabia táàlì pé mo ní àwọn tó pọ̀ díẹ̀ ẹ̀fọn gbé èèyàn lọ láàrin èèyàn méjì ni wọ́n tó lọ sékòó fúnra wọn àtàwọn afáwọn àgbà ilé Akínọlá wọ́n mú kanú àwọn ọmọ akéwú lẹ́yìn wọ́n lọ ẹ́mbásì káàkiri kí ni ẹ ń lọ sí pé káwọn ọmọ yìí ò ní tẹ̀síwájú wọ́n tó lọ wájú sí ọ̀nà ìwé lẹ́ẹ̀mọ́ gbà wọ́n sílẹ̀ òkèèrè kẹ́kọ̀ọ́ wọn tó kó lè ga sí. a máa wọ sàkísàkí ara ẹni tó bá ta ọkà náà sí ẹ̀jẹ̀ ara rẹ̀